ìbà làwa ń fọjọ́ òní ju àdáṣe ní ìmọ̀ ń bolé wọn ìbà wọn tí wọ́n ṣe kú wá wọn ò ní padà lẹ́yìn gbogbo wa àjúbà ọkùnrin ò ọlọ́jọ́ òní àjúbà fóbìnrin ìbágun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé aláìrẹ́nijúbà níbàáhùn ìbà àwọn àgbààgbà nínú Ọọ̀ni Ṣàngó kí wọ́n ṣáájú wa kàn sí kẹ́yìn dédé wa torí àdáṣe ní ìmọ̀ ń bolé wọn kábíyèsí Ṣàngó kábíyèsí Ṣàngó kábíyèsí Ṣàngó arélùmọ́ bí owó òdìlé àrírá olómi ọkọ mi arábàmbí àrígbà ọ̀tá ṣẹ́gun àrírá ooo sanwó-abí kárọ̀ ọjà ooo olówó mi ò jíire bí ooo àrẹ̀mú ògùn balẹ̀ kòso àfìrìmọ̀jọ jíire ní sàárẹ̀ mo jíire lóko ilé ọkọ láyà mi ọ̀run ọkọ mi ìwọ ọmọ bá ti lé wá o ìwọ mo bá tàjòwọ́ ọkọ láyà mi wọn jẹ́ fi ọ́ sí é n ó rí ọfín Ṣàngó ọkọ láyà mi ọ̀run gíwá olórí ìwà akànkè kanlẹ̀ bí Olódùmarè ẹni tá a bá ṣe tiẹ̀ yóò sì ṣe tẹni òbólúgbọ̀n sáyé rẹ̀ ogun gangan bẹ̀rẹ̀ ṣàṣe tiẹ̀ àtòrò òòṣà tí bàbá ṣèlú wá báwa náà ṣe ta wá akọgi tí dá líle líle òjò ńlá tí yẹ̀wì àgbààgbà ẹni tá a bá ṣe tiẹ̀ yóò sì ṣe tẹni ẹni Ṣàngó dùn mọ́ forí ẹ̀ yé Ṣàngó dùn mọ́ wo dùn mórí àwa bí bá ti ń ṣòro bí ó pagi apààyàn bí dàrí ò bá rígi pàṣírẹ yàn pa ọ̀rọ̀ bá oṣó tó bá àpèrí ọ̀pọ̀ ẹni àfidáhalẹ̀ bí dàrẹ halẹ̀ bí àmúkó oúnjẹ ń gbé ní tànìmọ̀jà bí ẹyin pọ̀ Ọ̀rúnmìlà ìjà Ṣàngó wùmí àrè rẹ̀ lówó èmi orí ló ní ó yẹ ní lọ́kọ mo fẹ̀yìn ti Ṣàngó bí Olódùmarè wọn ò rí ọfín Ṣàngó wọn ò rí ọfín Ṣàngó ilé bàbá wa làwa gbé bẹ̀rù rẹ̀ ó náà sọ ọkọ mi ojíire bí ojíire bí Ṣàngó Aláàfin ọ̀run akọgi tí dá líle líle òjò ńlá tí yẹ̀wì àgbààgbà ó di gángan búburú gbòdùlẹ̀ ní tẹ̀mọ́ ń fá orí ló ní ó yẹrù lọ́kọ́ mọ́ fẹ̀yìn tí Ṣàngó bí Olódùmarè bó bá wọlé ó nílé Àdàmú baálé Àdàmú baálé ẹjẹ́ àjọ bẹ́ẹ̀ ẹjẹ́ àjọ sí ìpẹ̀bú Ṣàngó àmọ́ bí ó lè fara sí kó mọ̀ ṣe dààmú àwa olùkóso ọkọ mi ẹrú ọmọ ọ̀jẹ̀ ẹ̀rú ẹ̀ ń bẹ́gùn ayídóborí o ẹ̀rú ẹ̀ mọ́ bó sátálá kólẹ̀ ẹ̀rú ẹ̀ mọ́ bá mi ayígbòdò bí Ọọ̀ni ó yá wa tàbí òòyì ó yáwó èlé bí onígbà àjàmù gbẹgbẹlẹ kú dábí òun bí òkun lòkun darí omi sí darí ọlá darí owó kí Ṣàngó darí ọlá sọ́ọ̀dẹ̀ gbogbo wa bónírú ń gbé bọ̀ wá ọ̀dọ̀ tí awo ni bóníyọ̀ ń gbé bọ̀ wá ọ̀dọ̀ tí awo ni ọ̀yìn níyìn ni adìẹ fàyàgbá mo dífá mọdọgbẹ yọnu kábíyèsí Ṣàngó wa ṣe yọnu sọ̀rọ̀ gbogbo wa Ifá fọrí agunlágunlá Ọ̀rúnmìlà fọrí agun tẹ́ẹ̀tẹ́ eégún aráàlú lábọ bá fọrí àbùṣebùṣe eégún aráàlú láti wọ́n ń pè ní Kòso nílé ajẹyìn bàbá mọ járúgbọ ọmọ útúbà ódòkè ojú èkédùn ni bàbá mi ti fa bẹ̀rẹ̀ gùn yan òòṣà tó nílé àgbọn náà tí ò gbọ́dọ̀ lẹ́mọ torí òdèdùn ni bàbá mi ti fi kòkò ṣebẹ̀ tí ò gbọ́dọ̀ dí yàyà torí òdèdùn ni bàbá mi ti pàbí tí yàn pèrègèdè ọkọ mi wà ròde òòṣà ọkọ mi ò ṣe wọlé tọmọdù Ṣàngó mọwọ pàpàpà bí ọ̀pá ànijẹ àkúkú pa ànijẹ òkè kàràkè kòró ti sọ lọ́rọ̀ díjìjì ni iná kúrọ ń bẹ àwọn àgbààgbà tí ò mọ Ṣàngó kọwọ́ bọná wò láàárọ̀ iná kéré iná ò ṣe gbámú lára mọ̀ọ́ká Ṣàngó tí dẹ́rù bọ mojó ẹni ọkọ mi ò pa lọ́dún méje òní ẹ̀ràn ní fíjì yán wèrè ọ̀rẹ́ kú aráàlú tí wọ́n ń pè ní wèrè lẹ́ńpẹ̀wé gbèmí Arábàmbí ò tí ìbùgì jẹ sangiri lágiri ọ̀làgiri kàkà fi gbẹ́dùn lélẹ̀ ọ̀bá balẹ̀ jiyàn gangan tán ọkọ mi pọ̀mọ rẹ̀ sójú lóró
ọkọ mi lẹ́ni tó bá ṣe ni lórí ọpẹ́ làádá Ṣàngó máa dúpẹ́ túláàsì lọ́dọ̀ tiwa ọkọ mi àjọ̀nú òòṣà tí búra rẹ̀ sọ́wọ́n ìwọ̀n èèwọ̀lú balẹ̀ ń dífá ọkọ mi èèwọ̀lú ta fi ń gbúrò bàtà lẹ́yìn ìyódi kábíyèsí Ṣàngó kábíyèsí Ṣàngó. MC Love TV.